alábòsí ò lè jèrè láéláé. Ah, bàbá Sùbé ẹ̀dẹ̀yìn lẹ́yìn Dr. Yunus Toliat Ayélára kẹ́ẹ̀nà ò lè bà nísìnyí kẹ́ẹ̀ lè níbàlẹ̀ ọkàn. Ẹ̀tún á kó sáwọn kan nú ẹbí Ayélára nú àwọn tí wọ́n mọ tí ń ṣe wọ́n wá lọ báyìí Oníyà tó wà ní Kaduna wọ́n tó pè Oníyà tó wà ní Kaduna ẹ̀tún kó gbó sí ilé náà lórí. Ìyá ń wí òkú níyà tó jẹ́ pé àwọn ní Kaduna ní ìyá tá à ń sọ ìgbé o, ìyá tí ń sọ̀rọ̀ pé ta ló bí Dr. Yunus ta ló kíní kan ní ìyá tó jẹ́ pé tí Dr. Yunus Toliat Ayélára Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá lọ sí Kaduna tí wọ́n bá lọ sí program ìyá yìí wà lára àwọn tí ó ṣe ìkíni káàbọ̀ fún Dr. Yunus Toliat Ayélára gẹ́gẹ́ bí ìmáàmù ìlú wọn àti gẹ́gẹ́ bí ọmọ agboolé Ayélára. Kódà nígbà tí ìmáàmù bá parí program wọn tán tí wọ́n lọ sí ní Kaduna tí wọ́n ti gbó rẹ̀ tán tí wọ́n bá tún fẹ́ ṣe ìpàdé ìdákọ́ńkọ́ gẹ́gẹ́ bí ẹbí Ayélára ìyá yìí ó jókòó ti ìmáàmù tí wọ́n tún jọ ṣe ìpàdé wọ́n tún jọ ṣe pàpà àti ìmáàmù papọ̀. Ìyá ẹ̀ ni ọwọ́ àjọmí lójú bí ìyá ẹ̀ ṣe á bọ́ tàtàn náà wá tó ń wí kàlàkàlà lẹ́nu ẹ̀ tún ṣiṣẹ́ débẹ̀ náà lórí kíni lórí oyè ìmáàmù. Ṣé nǹkan kan wà tẹ́ fẹ́ gbà ń bẹ̀ tó yàtọ̀ fún pé fẹ́ fi ṣiṣẹ́ Ọlọ́run? Ìbéèrè tèmi nù o. Àwa wí tán bàbá Sùbé wá sẹ́nu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ìgbẹ́ wọ́n á ń pè wọ́n á ń bá Nigeria Supreme Council for Islamic Affairs wọ́n á sọ fún wọn pé ìdájọ́ òdodo làwọn fẹ́. Ìdájọ́ òdodo lẹ́fẹ́ ṣe ẹ̀ ń dúpọ̀ gómìnà ni àbí ó jẹ́ bí ipò òṣèlú tí ẹ̀ lójútì kankan lójútì pa wọ́n ti nágbà wọ́n ti nágbò wọ́n ti lọ wọ́n ti bọ̀ wọ́n wá fẹ́ jókòó ti mọ́sáàsì ńlá Ògbómọ̀ṣọ́ wọ́n sọ bẹ́ẹ̀ di business center wọ́n máa fi jẹun. Ọlọ́run ò ní gbà fún yín. Ẹ jẹ́ lọ wá nǹkan ṣe kẹ́ ẹ wáṣẹ gidi sí àti nǹkan tí gbogbo orun funfun tí mọ́ tó ń fún tọ́mọ́ lórí báyìí tó náà ń ṣe já ẹ tí ń ṣe alàtẹnujẹ́ kí ó ń ranù. Ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́rọ̀ ìyá tí ó sọ̀rọ̀ nípa Dr. Yunus Toliat Ayélára ní tó wà ń bẹ̀ mọ̀ sọ fún yín o ìyá àwọn ò gbé Ògbómọ̀ṣọ́ o Kaduna ní ìyá ń gbé o ìyá dáadáa sì ní ìyá àwọn o ṣùgbọ́n wọ́n ti kọ́rọ̀ sí ìyá lórí o. Ẹ̀ẹ̀kejì ni pé ńgbà tí à ń ṣètò ìmáàmù òṣò ní ìmáàmù ìyá àwọn ò sí ń bẹ́ o wọn ò mọ nǹkan kan pa rẹ o ṣùgbọ́n ohun ẹgbẹ́ mi ṣe lèmi ló ṣe. Ìgbà tí ìyá dáadáa Alhaja Muslima tí wọ́n sọ̀rọ̀ níjó ní tí wọ́n sọ bí wọ́n ṣe gbà bí àwọn kan ṣe gbàbọ̀dé ń bí ọ̀rọ̀ onímọ̀ọ́mù dé nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ń ṣèdánwò fáwọn tó fẹ́ jẹ́ mọ̀ọ́mù níjó ní kó tó pé ó bọ́ sọ́wọ́ Dr. Yunus Toliat Ayélára. Ìgbà tí ìyá yẹn ti sọ̀rọ̀ ní ìfòró ti bá wọn lánàá fi ń káàkiri náà fi wá ń jáde sọ gbogbo tẹ́ gbọ́ lẹ́nu ìyá àwọn irọ́ ni o. Ẹ̀yin wa ẹ fọkànbalẹ̀ mímí kan omi Dr. Yunus Toliat Ayélára he still remain the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land. So bó ṣe jẹ́ nìyẹn ojúlé ọmọ Yorùbá ẹni tí mo tún mọ́ wá fún nìyẹn o. Wọ́n kó gbó sí ìyá lórí ni o ìyá dáadáa nìyá o Kaduna ìyá ń gbé o yóò gbogbo mọ́ṣọ́ o.